070470897. Olúmídé Mákindé máa wọlé. Mercy Benjamin máa wọlé. Ọláníyàn Ahmed Ọláyínká. Hello. Hello, sir. Ẹ̀ka Nǹkan tó ṣẹlẹ̀ ní pé ẹ̀ka ìjọba àwọn obìnrin ló ń bá yín sọ̀rọ̀. Mo ń gbọ́ yín mà. Mo bímọ kẹta ní ẹ̀lọ́ sà. À ń gbọ́ yín mà, màmá mi. Ẹ̀lọ́ mo bímọ kẹta ní Israel ìṣọ̀fíṣọ̀ fún mi fún ọkọ mi. Tó mi jẹ́ tí bímọ méjì sí ìlú wa nílàwọ̀ Èkìtì. Ọmọ ẹ̀kan wà lọ́dọ̀ ọkọ mi ní Jàǹkì ní Àbújá. Ẹ̀kan kan wà pẹ̀lú ìṣòfìtọ́lá. Mo kọ̀ wá rí pé mo wà ní sọ́sọ́sọ́ títà lórí ìlú mi ṣe tèmi pé dáàdì ṣe tèmi kan fún òun. Ìlú dáàdì ṣe tèmi kan fún mi. Wọ́n ní kí mo fún ṣe fún mi má pariwo torí aṣọ tó dé ìlú ẹlẹ́rìí má pariwo fẹ́ni kankan. Mo ṣáà ìsọ̀rọ̀ mo fi wọ́n di ṣáájú. Ìgbà tí mo wá délé, wọ́n ní wá fi kámẹ́rà tó fẹ́ bí ọkùnrin ṣe ní ìtìẹ̀ ọmọ 19 years ṣé ń gbọ́ mi sà. Ọkọ yín bá ọmọ 19 years sùn tó jọmọ wọn. Bẹ́ẹ̀ ọmọ tí mo bí síta tí mo bí wá sí. Ọmọ tẹ́ ẹ bí síta ṣé single mother ni yín? Tẹ́ ẹ gbé wá fi ọkọ yín. Kí n tó wá kẹ́ ọkọ mi ìgbà tí mo dé káàdì ìyá mi gbàgbé ní fi faṣọ lọ́dọ̀ ìyá ẹ̀ ọ̀dọ̀ ìyá ẹ̀ mi ti rí mi ọkọ yẹn ló wà lọ́wọ́ mi. Ìgbà tí màmá yìí jẹ̀ nínú ìtaṣọ mú màmá yìí lọ kọ́lé síbi lórí ibi ká wà jọ́ sí ìjọba flat ní wọ́n ní àtàní ìfi ìfìtà ẹ̀yìn ẹgbẹ́ tó ní máa tíṣ tó mo ṣàfihàn ọmọ tó bá fi 7 years nígbà yẹn tó mo ṣàfihàn mi bí àkọ́bí fún which is 10 years mo di ọkùnrin mi di kejì náà which is 7 years 6 years ìkẹta ni wọ́n fi torí mi fúnra mi fi operation mi di nínú ìfẹ́ tó bàtà ọmọ yẹn wá sọ fún mi ọmọ yẹn bẹ̀ ti máa ń sọ fún mi pé mọ́mì eré ọ̀sà tó tó bá ti sì lóru ẹnìkan máa ń fọwọ́ pa ọ̀yàn mi. Bàbá ọmọ yẹn bẹ̀ ti ń pè mí because ìṣe police officer ní Gàǹkì ọmọ ìlú kan náà níwá ìlú láti fẹ́ra wa àwọn olólùfẹ́ bẹ̀rẹ̀ jọ ìmísì tí mo fi láti Ìbàdàn tí mo fi tó fi tó bá ní gẹ́tì bí kí n fi aṣọ tó fi lọ fún méjì. Ìgbà táwọn èèyàn níbẹ̀ ń sọ̀rọ̀ pé APS wọ́n máa lò lẹ́yìn ẹ̀sìn wọ́n máa lò ní Facebook ìwé ní màá fọ́kọ màá wá lọ. Mo ṣàgbéra mo wá lọ nígbà tí màá débẹ̀ mi ní ilé ẹni ní mo bá jẹ́ pé sí ẹ̀yìn ní sí ìyàwó ẹ̀yìn kì. Wọ́n yà ó ní àjọ sọ́ba yìí ní pé ìgbà tí nọ́mbà mi lọ nǹkan tó jà sí ilẹ̀ sí nǹkan tó jẹ́ káàdì fáàtì. Ó wá ní ìlú kọ́mọ ẹ̀ ló ṣàṣẹ gbọ́ mi. Mo ń gbọ́ yín ní ṣókí mà. Ẹ jẹ́ ká sọ ó wá ní ìlú kọ́mọ méjì pẹ́ ẹ̀rẹ̀ tó tọ́mọ yẹn ṣe wà lọ́dọ̀ yìí ní ẹ̀ ti ṣe ọdún 7 years. Mo jẹ wá ọmọ yẹn tí ń ra pé mọ́mí àwọn tó sí ìkọ̀kọ̀ bẹ́ẹ̀ àṣírí irinṣẹ́ àti mo wá sí ní nítorí oníṣẹ́ torí pé mi ní ilẹ̀ fún ẹni ní ẹ̀rọ pé adétutù wípé mi lè fẹ́ lómi mi ó ti pé mi lè ṣe nǹkan kan ó ṣe àgbẹ̀ ẹ̀mí ní ilé ẹ̀kọ́ ní fẹ́bárì 15 àdéhùn ọ̀fìn fífúrì ó yìí wà ní mọ́ṣúárì ní Ìbàdàn bíbá ẹ̀ tí ìṣe adájọ́ sí pé ọgọ́sì là máa ṣe ó ní kí ló ṣe fọ́ọ̀mù ìta wà ní pé fọ́níṣọ̀ tó ń ṣe síta ọ̀rẹ́ ìwé ilẹ̀ tí àná kò ní wọ́n fún ilé iṣẹ́ kọ́ nígbà tí ó sọ̀já wọn ní kó lè lọ fi jábàálẹ̀ ẹni tó ṣàpá gbogbo àwọn ọ̀rẹ́ yẹn jọ wá lọ sí church lọ sọ fún olùṣọ́ wa ní fi má fẹ́ ara mi síta inú mi yẹn kúrò nílé. recently lọ́jọ́ Sunday ló ṣẹlẹ̀ ọ̀tọ́ ọmọ tó wà lọ́wọ́ mi ti bá kọ́ ọmọ ẹ̀ lọ́dá tó kọjá Sunday tó kọjá ẹ̀ torí yín ṣe kò fi kí kúrò. Hello? Mo ń gbọ́ yín mà. Hello? Torí ìṣòro ló jẹ́ kí n kó lọ sí mo wá pe bàbá mi ló wá pè mí láti gbà tá ló wá sọ fún mi pé táyé òun kò tó òun rí síbi sọlá bí ọlá tí wọ́n mú mi wá mo ní kò sówó mọ́tò mo wá sẹ́yìn 200,000 sí mi ìgbà tó sẹ́yìn 200,000 sí mi ni wọ́n sọ pé mo fẹ́ mọ́ mo ti tó bí ẹ̀mẹ́ta tí wọ́n ní kí fẹ́ mọ́ mo ń lọ á ní báwo ni màá ṣe fọmọ méjì ilé ẹ̀ fún ní pé kí n jẹ ọmọ yẹn ló máa ń yẹ̀pì ní ìdílé mi ní pé nǹkan tó fẹ́ ṣe fún ọmọ yẹn nìyí. Ó kò dín ní ọjọ́ Sunday bàbá ẹ̀ pèmí lẹ́ẹ̀mẹ́ta pé òun ní kò wọ́n bí ọlá wá torí tẹ̀lé mi lọ́kọ́ tó òun ní ṣe dání ní kò tí nǹkan tó máa ṣe ọmọ yẹn. 200 tó wá fún mi àti balance owó tó ti ṣe pé ṣòfò ní mo fi wálé
mo wá lọ sí ṣọ́ọ̀ṣì wọn wá ní kí n ní sùúrù wípé ìtàkùnjẹ ní ìsọkùnlájọ mo bá yìí lórí ìdọ̀tí ọmọ yìí sùn mo fi aṣọ wáìtì ní ojú ẹ̀ ọmọ yẹn ní ìṣiṣẹ́ ní kọ́ńbọ̀dù ó ṣàbẹ̀rẹ̀ sí ní bẹ́ẹ̀ ni ó bẹ̀rẹ̀ sí ní bẹ́ẹ̀ ni wọ́n á rò pé ní kí ọmọ bíi tí mo ti wà lọ́wọ́ ẹ̀ pàdé ìwà ń tètè ṣe bẹ́ẹ̀ ti sẹ́ńdì owó sí ní sátidé pé kí ló dé sí mi ìwọ̀n wọn wá nǹkan kan gbọdọ̀ sọ mí ní ìjọba sọ pé owó mi wọ́n fi dìtáàjì ní ọ̀sìn náà tí bá gbọ́ pẹ́kẹ́ lẹ́nu àfọwọ́ yìí sọ̀rọ̀ ìṣẹ́kọ́ ibi tí ń gbọ́sẹ̀gbẹ̀ pẹ̀lú ìta. ta ló sọkọ yín wà mẹ́yẹn ni. Ó fẹ́ wọlé sí i tó ó wà ní lójú kọ̀tẹ́rìṣà pásítọ̀ ṣọ́ọ̀ṣì oríṣà bàbá ẹbí ní fìdí. sọkọ yín tó bá ọmọ yín yẹn sọ ní àjọṣepọ̀ yẹn ṣó wà mẹ́yẹn sìn. ó wá olóko ní burúkú ẹ̀jẹ̀ kù síbi máa gbé àwọn tó ń gba dé ní ojú wa mú ìkànnì máa ń rojọ́ rẹ̀ fáyé tó mo wá ó sì pásítọ̀ ṣọ́ọ̀ṣì wa sọ pé ó ti jẹ́wọ́ má fẹ́ di ara mi síta ní kí mọ́mọ́ rẹ̀ lọ fún bàbá wọn níṣẹ́ ni tó tẹ́ mọ́tò tó ń wà wọ́n ń gbé fún wa ní ló yáwó níbi iṣẹ́ ló yáwó fi iṣẹ́ tó fi ṣe fọ́níṣọ̀ ìta mi ní láti fi oṣù mẹ́rin tó ti máa ń fi ṣe bí ẹni fọ́níṣọ̀ ta ṣé ọmọ mi ló wá fẹ́ fi ṣe ọjà tó wọn tó bá gba fóònù máa búrí ó ìbẹ̀jẹ̀ tó bá gba fóònù lọ́wọ́ mi máa ṣètò kù tó mo kàn wá rò pé mi ti gbọ́ prógrámù yìí rí mo sì tó ń jẹ́ mo ti mọ́ mi lọ ṣọ́ọ̀ṣì àwọn jáde ṣọ́ọ̀ṣì ní ti mú mi lọ fún bàbá ẹ̀jẹ̀ torí ọlọ́run mo fẹ́ fi ṣẹlẹ̀ yà tó bá ti mú mi lọ kọ́ tó ṣẹlẹ̀ tó bá kọ̀ jọba lè rí burúkú wàá kọ́ kàbà máa fọ́ orí ẹ̀. arábìnrin ẹlòmà ẹ ti bí ọmọ mélòó fárákùnrin yẹn. mẹ́ta ìkẹta ló wà lọ́wọ́ ìtumọ̀. ẹ ti fẹ́ wọ́n tó ọdún mélòó báyìí. àkọ́bí ọ̀sẹ̀ ti 10 years ni. ọmọ tẹ wá mú wá fẹ́ wọn. ṣé ọmọ yẹn rìkọ́ọ̀lù bó ṣe bó ní àjọṣepọ̀ ni. mo gbọ́dọ̀ pé ọmọ yẹn ó dọ̀ tún lọ sí iléeṣẹ́ ìwọ̀ ní láti ẹ̀yìn ìfihàn ó smart gan gbàdé ìgbàgbà tó bá wa ṣe owó tún lọ fún wọn tó wọ́n pè mí láti sí pé ó ṣúrọ́bì ìṣòro mo wá ń pè mí níbi ọ̀la ó ti sá fún ìlú ó ní mọ́ mi àdónà ẹni ṣe ó ní àdájú ìlú kejì fún ṣètò mi ìyẹn tó fi wá jẹ́wọ́ fún mi tó fi wá jẹ́wọ́ fún mi. nǹkan tó wà fẹ́ tẹ education ọmọ yẹn nìyẹn ṣẹ́ ẹ̀ mọ̀ ni. bẹ́ẹ̀ni ó wá sọ fún mi pé ọ̀run máa ń fi ránkì ní òun mo wá sí kọ́ńbọ̀dù mo wá rí àwọn àǹtí yẹn nínú aṣọ ìpamọ́ ilé mi táìwò ní magbede ṣọ́ọ̀ṣì tí wàá gbé dọ́dọ̀ ìṣẹ́ tó ní sẹ̀mí lánàá tó lè sọ bá ńlá ìdígbà àwọn òsì tó dé ọmọ sáwà ìdígbà àwọn òsì wọ́n ní pẹ̀lú gbogbo nǹkan tó ṣe náà ọwọ́ bàbá ẹ̀ ni fi ìdíwọ́ máa ń mú wá lónìí máa mú wá lọ́la lójú. ẹlòmà ẹ gbọ́ tí mo fẹ́ sọ yìí ẹ̀yin gangan ẹ ṣe wà ẹ kó nǹkan kan kù ẹ kó kù díẹ̀ o kí ló dé tí ọmọ yìí ò sí ní àkàtà yín tó jẹ́ pé àkàtà arákùnrin ọkọ yín ló wà kí ló dé tí ò sí lọ́dọ̀ tí yín mà tó jọmọbìnrin. àjọ ń gbé iṣẹ́ ẹ̀ wọ́n ṣe operation fún mi nínú ìtẹ̀yìn wọ́n wà lókìtì ọmọ yẹn ló máa ń gbé oúnjẹ wá fún mi àwa lórí alójú tẹ̀wọ̀n àbúrò òun tẹ̀ ṣe fọ́níṣọ̀ níwájú ta òun ló ń dáná fún ọmọ. ọ̀sẹ̀ mélòó lẹ wá lò lọ́sibítù tó fi di pé ń bá ọmọ yẹn ní àjọṣepọ̀. I spent 2 months ìyówó ní láti ní ìtàn ìlú ìpèsè náà ló ti wá sí ìlú owó ní láti ní pé ní ìlú sí àtà ẹ̀yìn ní gbogbo ẹ̀jọ́ wa. ọmọ yẹn ti ń sọ fún yín tẹ́lẹ̀ pé arákùnrin máa ń fọwọ́ ràn lára tẹ́lẹ̀ àbí kò sọ fún yín mà. tó máa sọ fún mi pé wọ́n mi really observe anything and there is something to press my breast. tó bá ní adélèrè ní ẹnì kọ̀ọ̀kan pé a ní ọkọ ẹ̀rọ a ní kí gbẹ́mi sọ̀hún a ní gbé ẹnu sọ̀hún a ní ọmọ tó jẹ sẹ̀mú ní àlákàlà ló máa lá a ní ní torí ṣé ọmọ àdìgbé nínú ìtorí tí gbẹdú flat náà lè fọ́ ilé ẹ̀gbọ́n ló ní ilé ẹ̀ṣẹ̀ ìpínlẹ̀ wà ṣe aṣọ̀pẹ̀dé ilé rẹ̀ ní fẹ́bárì ní ìsìn tó bá ti dágbé mọ́ mi bẹ́ẹ̀ ni màá gbàgbé ẹ̀ tó ti kéèké wá ṣe ìlú. ṣó ti jẹ́ àbálẹ̀ ọmọ yẹn báyìí. ìgbà àbálẹ̀ ẹ̀ gbogbo orí bẹ́ẹ̀ dìbò fún ó ti já ṣọ́ọ̀ṣì wa ń sọ fún mi pé ẹ lò mà ó ti já ó ti já
Bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni. ó ti já. Ó ti já bẹ́ẹ̀ni. Ọmọ wa dán Adétúnjẹ láàárọ̀ ìpínlẹ̀ ẹ̀rí ẹ̀káyé ọmọ ìdíje mímọ́ ẹ̀kí lọ́mọ ìwádìí bí káàkiri kíláàsì ìfẹ́rẹ̀ tó ní ẹ̀sẹ̀ ìgbẹ̀dì sí ilé ìlú ẹ̀dùn ṣé mo lè bá arákùnrin yẹn sọ̀rọ̀ mẹ́yẹn. Ó wà ní ìlú àlẹ́bẹ̀rẹ̀ ó wà lórí ìtàwé ẹ bá gbé fóònù fún ìjọ. kí ló bá dọ̀bálẹ̀ àbórí ẹ̀fọ́ gbígbà ni. níbo lọmọ yìí yẹn wà ń sìn. hello. hello arákùnrin ẹ kalẹ́ o. Èsì ni ẹja kan lẹ́yìn tí ọgbọ́n kan wá fún mi ní wípé máa lò ó. Ẹja kẹta ní ìlú. èṣù ni lẹ ṣe bá ìyàwó ọmọ yín ní àjọṣe ọmọ ìyàwó yín ní àjọṣepọ̀ sà. Ilé ọ̀rẹ́ ẹ̀ka ní omi ẹ̀ka ní èṣù ni. ṣé ẹ mọ̀ pé ọmọ yẹn náà ọmọ yín náà lọmọ yẹn náà ni ṣé ẹ mọ̀ pé òun ni ẹ̀gbọ́n òun ni ìyá àwọn ọmọ tóbìnrin yẹn bí fún yín ni. Ìṣàánú mi ó àwọn ọmọ ètò ìgbà olùmí lọ́dún jẹ́ ìṣàánú mi ó ilé àníṣe. ẹ gbé fóònù fún arábìnrin yẹn. Ẹ̀lẹ́sà. níbo lọmọ yẹn wà sí. Mo ti mú lọ sí church mo mú lọ sí di terminal láàárọ̀ yìí terminal 1 wípé jàǹkì ló ń lọ ní police station wípé kan gba 20,000 tó tó wá ti dé gàlí jàǹkì ní police barrack wọ́n ní àwọn èèyàn máa ń ṣe bẹ́ẹ̀ wípé mi fẹ̀fẹ́ tẹ̀lé ni wọ́n á bẹ̀ mí kò gbọdọ̀ sọ fún tàbí ẹ̀ ó ní òkè mọ́mí mo ní ó ní bàtẹ́jẹ́ ti sọ fún mi lórí fóònù tí ọmọ yìí ń dọ́ọ̀lù nǹkan kan bẹ́ẹ̀ yẹn túnde ó máa ń kó lọ́dún yìí ẹ ló mà ṣọmọ yẹn ti wá dé gàríkì tó lọ. àmọ́ mo lọ ṣọ́ọ̀ṣì láti no ó wà ní ṣọ́ọ̀ṣì ìgbà tí mi fi ní tọ́kọ̀ mo fẹ́ mo lọ fún bàtẹ́ ìwúlẹ̀ tí ń pè mí báyìí. ìgbélé ni wà báyìí. ọmọ yẹn náà wà gbó lérin báyìí sìn. Rárá o àtijẹ́ta ni wọ́n ní ṣọ́ọ̀ṣì tí mi sọ́dọ̀ wọ́n fún mi ní 10,000 ló ti wáwó sí kí mi lọ sọ́dọ̀ bàbá ẹ̀ ní jàǹkì ní Àbújá. kò wá mo wá lọ sí kámínà láàárọ̀. ṣé o ti lọ báyìí. kò í lọ. ọmọ yẹn ò dẹ̀ tí ì lóyún bẹ́yẹn. òun náà la ṣe lánàá gbogbo tí àwọn èèyàn fi ní ṣọ́ọ̀ṣì wọ́n fọ ní ọdún ṣe gbogbo owó ènìyàn ní owó bíi 5,000 wọ́n fọ ní ìdọ́tọ̀ ń ṣe gbogbo owó wa kù 25 lọ́wọ́ mi. arábìnrin lè wá rí mi láàárọ̀ Friday. ìgbà tí wọn bá rí bí ní ọmọ yẹn máa ń méṣọ tó jẹ́ pé lọ ta plasma láàárọ̀. ṣé ẹ lè wá rí mi láàárọ̀ Friday mà. ní ọ̀la ni mo fẹ́ mú lọ dájú mo fẹ́ jí lọ ní ọ̀la tí mo mú lọ sọ́dọ̀ bàbá. tẹ́ ẹ̀ bá lè wá ní Friday week ẹ wá next week Friday. tó bá tó bá dé ibi kò máa fún ọmọ ogun lé lórí. mo fẹ́ rí arákùnrin náà tó bá ṣeé ṣe ẹ̀yin àtọkọ yín náà ní kẹjọ wá ṣe gbọ́n mà ní next week Friday. lórí burúkú tó ti wá ń kẹ́rù ẹ̀ díẹ̀ ìdí ti gbọ́ ẹ ṣe ẹ là mí mọ́ owó yẹ kó ti lọ látàmì owó ló ṣe ìṣòro pẹ̀láwọn yóò. ẹ lò mà ọ̀rọ̀ kì í ṣe òrí afẹ́fẹ́ báyìí ẹ jẹ́ kí n rí yín ní àárọ̀ Friday tẹ́ ẹ bá lè wá ń wíìkì next week Friday kọ́lọ́n kó ṣẹ̀mí wa àtọkọ yín yẹn náà mo fẹ́ rí ọkọ yín kó tó di kí n máa padà sórí afẹ́fẹ́ lórí ọ̀rọ̀ yẹn ṣé ti gbọ́ mà. mo fẹ́ rí yín náà tó wá padà sórí afẹ́fẹ́ lórí ọ̀rọ̀ yẹn ṣé ti gbọ́ sà ṣé ti gbọ́ mà. mo gbọ́ sẹ́ni gbé fún yín. ẹ má gbé fóònù fún ẹ má gbé fóònù fún èmi ti mú náà ṣé náà bá yín lélẹ́yìn. bẹ́ẹ̀ni ẹ má wọrí mi ti mú nọ́mbà yín mo ti mú nọ́mbà yín ẹ má wọrí. elémọ̀ tó gbẹnu tán ìwọ Ọlọ́run wá gbà mí.
ẹ jẹ́ gba àwọn èèyàn mọ̀ràn lórí ètò ẹ jẹ́ gba àwọn èèyàn mọ̀ràn lórí ètò.